lẹ́mbẹ̀ o ètò ìdí òwúrọ̀ ló sì ń tẹ̀síwájú o tí ẹ̀ ń gbádùn wa lọ wẹ́rẹ́dìwẹ́rẹ́ náà là ń ṣe. nípele tá a bọ́ sí yìí a fẹ́ sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ láàrin President Olúṣẹ́gun Ọbásanjọ́ àti ẹgbẹ́ PDP pẹ̀lú Jonathan gbogbo ẹni. nínú tẹlifíṣàn mo wò ó ẹ̀yin náà dẹ̀ rí tí President Ọbásanjọ́ wọ́n sọ̀rọ̀ nípa wọ́n ṣe sún ìdìbò síwájú. wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé sọ̀rọ̀ jáde nù nígbà pé ó ti tó bí ọjọ́ bíi mélòó kan sí tó ti sọ̀rọ̀ yẹn. wọ́n ní Ọbásanjọ́ sọ nísọ pé òun mọ̀ pé President Jonathan ó mọ̀ ń pa bí wọ́n ṣe sún ọjọ́ ìbò yẹn síwájú pé ó dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe kó lè túbọ̀ ráàyè láti lè ṣe gbogbo àwọn iṣẹ́ tó fẹ́ ṣe lórí kó lè rí pé òun wọlé ní sáà yìí. nǹkan tó ṣe bẹ́ẹ̀ ni ó dẹ̀ wá fi ń wé ti Gbagbo ti Côte d'Ivoire President Gbagbo yìí pé n tóun náà ṣe nìyẹn gba àkókò ìdìbò tó rí kó dà yẹn pé kíní yóò tí ì ṣètò ló tún súnmọ́ iwájú ló ṣe tó sún síwájú tó dẹ̀ pé òun wá wọlé. ó wá ní this is another Gbagbo saga pé Gbagbo mi látún rí àgbà ọ̀hún gbò. kí lẹ rí sí. èmi ò agree pẹ̀lú bàbá. agree pẹ̀lú bàbá. agree pẹ̀lú bàbá. nígbà tí wọ́n ń pín PVC ẹ wo iye èèyàn tí ò rí káàdì ẹ̀ gbà tẹ́lẹ̀ṣọ́ ilẹ̀ ń súnmọ́ bọ̀. ṣẹ́ni lórí ọ̀rọ̀ PVC gan wọn tí probe ẹ̀ dáadáa pé àwọn kan tán rí tiwọn àwọn kan ṣì wà bẹ́ẹ̀ náà tó orúkọ àmẹ́bọ̀ tí wọ́n rí káàdì tí ẹ̀ múlẹ̀ lọ́wọ́ báyìí. a dẹ̀ ti ń gbọ́ pé wọ́n mú àwọn kan pẹ̀lú káàdì 1000 lọ́wọ́ níbo làwọn yẹn ti gbà táwọn yẹn kó káàdì dání kiri rẹ̀ láì ṣáà ní kọ̀mpútà ó dà bó ṣe sún yẹn ṣẹ́rí ìgbóná gbooru yẹn tí election yẹn bá wáyé á wọ̀ á bà nǹkan jẹ́ nǹkan àbàjẹ́ èèyàn dẹ̀ nílájọ́ ẹ̀ lẹ́kì tàlùbọ́ kò wọ̀ ẹni INEC tó láwọn rẹ́dì lẹ́ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n àwọn ojú ni àwọn kan ìgbà káàdì òun fẹ́ pé ó rẹ́dì náà kọ́ gbọ́n bí oníjọ́dánù bíi jìgá àwọn kan níbi ẹni no bákan fi lẹ́ẹ̀bẹ̀ mo ṣe ń wo kí ni tó ń gún hàn. ṣé ẹ̀yin fẹ́ kán yọ ìjẹ̀gà ni. if our that mama jọ́dánù afẹ́lẹ́mí síbẹ̀ yẹn because no with Edo how many years ló ti wà mẹ́rin gbà wọ́n lọ ti ṣe registration ti put temporary voters card tí wọ́n lọ ṣe another one kí ni big deal láti distribute PVC and wọ́n ní kó gbọ́n wá yọ. torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò faramọ́ pé kán yóò jẹ́ náà. àwọn báwọn ṣe rí nìyẹn ni mo wá ìtẹ́ máa ìsọ̀rọ̀ ní pé mo sọ pé ní jìgá ti dẹ̀ wà nù already gbọ́ àmà yí àmà jẹ. kí ni ìtumọ̀ yẹn ó dẹ̀ ń sọ pé ẹrẹ́dì àwọn kan ò rí káàdì gbà. no ká wò already ni common distribution ó mú problem dání. kí ni wọ́n ń ṣe LINEC ń bẹ̀ gan-an tó jẹ́ big deal. èyí tó jà jù ń bẹ̀ náà ni production of that PVC. distribution ò gbọ́dọ̀ jẹ́ problem tó gbogbo ẹ̀ ló ní nọ́mbà. ó dà lára àwọn ìṣòro tí mo rò pé ọ̀rọ̀ PVC yẹn ni. so question ni pé Gbagbo ọ̀nà Gbagbo wàhálà Gbagbo ní Abidjan yẹn náà bó ṣe sun yẹn ìdọ́láwọ̀ kan ṣẹ̀ṣẹ̀ ń gba káàdì. faramọ́ Ọbásanjọ́ tó sọ. náà mi faramọ́ last Saturday àwọn kan ṣẹ̀ ń gba káàdì ni last Saturday tó kọjá yìí. lórí ọ̀rọ̀ káàdì yẹn náà mo fẹ́ sọ pé wọ́n ní àwọn ẹlòmíín bóyá ó níbi tí wọ́n ń gbé nígbà tí wọ́n ṣe registration tó fún ọ ní temporary àmọ́ ní ìsìn bóyá wọ́n ti jọ́jọ́ òṣìṣẹ́ ìjọba civil servant bóyá Àbújá lẹ́lòmíín wà ní ìsìn gbà tí kìnìún mẹ́jọ wọ́n ti transfer ìwé kù àwa ní kó a lọ gba káàdì ṣé àwa kúrò lẹ́kọ̀ọ́ àwọn aeroplane àbá wọkọ̀. ẹ ṣe provision ti wà fún kínní ìtẹ́tẹ̀lẹ̀ enlightenment law ṣe bí n bá wà l'Abuja tí mo rí pé kò kàn bí màá register ti new voter l'Abuja simple mi ní mú PVC lọ last time mi register this time around because different place mo wà. tó ẹ pẹ́ wọ́n ti sọ fún ẹ pé ok tó bá wà níbikíbi just go there pẹ̀lú PVC ẹ wọ́n adjust ẹ lórí system automatically you become an Abuja voter. bear in mind PVC card wọn ní reference ó dẹ̀ ní code based on each area.
so tábà máa change fún ní new reference wọ́n á pé Abuja lélẹ́yìí wọ́n make provision yẹn síbẹ̀. After all wọ́n computerize gbogbo kìíní mi ò mọ àwọn ló handle IT system wọn kíní yóò lé nítorí mi nínú jù ni mi ò rí nítorí lé mbẹ if taba ní central database fún gbogbo voters based on the state and under that state we have different code for federal constituencies senatorial district and federal representative district state assembly even local government and what so ti yẹn ó yẹ kí reference this stroke before your number and then your polling booth ló máa last references tó yẹ kó ṣe láti lẹ̀ wá nìyẹn so with that tó bá sọ̀tẹ̀ lórí system wọn easy at least mo dẹ̀ mọ́ kàn ṣe because each polling booth ló ń print àwọn tó máa dìbò ń bẹ̀ fún now ẹni tó bá Abuja tó bá ń PPC lọ pé ibi mọ̀ ó yẹ kó easy fún yẹn kí yẹn fi fọ́ then on their own central database ó yẹ kó ti consider yẹn okay PVC to prevent bye bí káàdì mi lọ máa mú wọn káàdì tiẹ̀ tó print níbi tó wà tẹ́tẹ́lẹ̀ that's another thing tó ti yé because o lè mú káàdì tèkó kó lọ fi dìbò ní Abuja àbí tá a bá ṣe lórí pé tó bá ń di presidential election o lè vote anywhere tó yẹ wáyé pé presidential election o lè vote anywhere tó bá di state anywhere in that state yẹ pé kini ẹ máa allow voting but when it comes to senatorial district it must be within that senatorial district tó bá dẹ̀ bi rep federal representative house of reps election within that federal constituency náà ni kini ẹ máa gbọ́dọ̀ jẹ́ state assembly that your own constituency ló máa ní káàdì ẹ̀ máa ti valid fún ẹ láti fi dìbò ó easy lórí system.